Asis, why you met Aunty Ramota? Oh yeah. Seven, no one. Aunty Ramota, you go buy your photo. Where will you go? I don't know, man. Don't see me no. Aunty Ramota, eti wa bi le ni. Akemi ma pariwo. Aunty Ramota. Mo ṣeré ni o. Mo ṣeré ni. Aunty Ramota. Sugar ti wọlé. Àwọn ti ní star náà wọlé bò. Ẹ máa bẹ́jẹ̀ yẹn yàn sí. Wọ́n ní máa tẹ̀lé wọlé. Èmi fẹ́ bẹ̀rẹ̀ fọ́tò. Ó yá jalọ. Fọ́tò tí no ẹ̀yin kọ́ là ń bá wí. Ẹni tó náà fẹ́ yà wọ́n fọ́tò. Tèmi fẹ́ yí jù ṣé mo jẹ wọ́n ti jó. Ẹni sùn àti rírà mọ́. Àwọn tèmi fẹ́ yí ojú. Ọ̀dà ṣúgà ìjọ pété láti bíbá ní ṣúgà máa lọ ṣúgà máa lọ. Àwọn tọ́tẹ̀ náà. No ṣúgà. Ẹ̀rọ dàbí ẹni star. Bẹ́ẹ̀ ká àti ọ̀wọ́ ni. Jalo. Ọmọ ti bínú fún yín lówó ni. Ẹyẹ mi àti ọkọ Aunty Ramota ṣúgà. Ẹ wá dúró báyìí. Ìfọ̀lẹ́ àbọ̀tò bẹ̀rẹ̀ tó wà. Ẹ dúró báyìí. Orílẹ̀ ìkọ́tọ̀ ìjọba wa pàtàkì. Ìfẹ́ tó pọ̀. Ẹ sún sẹ́yìn. Ẹ wo fẹ́rẹ́ tẹ́lu sọ́n. Bóyá mo tẹ̀lé gba ọmọ ọkọ wọn lọ́wọ́ kan mo tẹ̀lé mi lọ́lé. Ẹ fẹ́ gba ìyàwó mọ́pẹ̀ lọ́wọ́. Orọ̀rọ̀ wo lẹ sọ? Ó yá. Lọ́gbà tí àti ọmọ tẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ o. Ó yá jàre. Nà. Ló bá jà rẹ̀. Sorry. Thank you. Hello. Ramota. What are we doing? Okay. Am I worried? That's what I'm doing.
nípa Alájà Bùkó Oyèkúsì. Ẹ jọ̀ọ́ tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa Alájà ẹ̀sùnmọ́ mi bí bá a ṣe ń ṣe àwọn jẹ́wọ̀n mú ní àti Ramota ẹ fún mi bígọ̀ kí ló ṣe ẹ bọ́ síbi jáde ẹ fún mi bígọ̀ ẹ fún mi bígọ̀ Ramota máa ń mú nǹkan lẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ọ̀nà ọ̀yá sẹ́yìn ẹ̀wà sábìlẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú wọn bá ṣe sábìlẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú wọn àti Ramota ẹ̀rú máa ń bà mí tí bá lórí íńtánẹ́ẹ̀tì kò ń ṣe kèrè ẹ̀kí ẹ̀ ń ṣe rárá ṣé bá wọn lọ́gbọ̀n àbí dúró kí bá wọn lọ́gbọ̀n àti Ramota máa gbọ́dọ̀ sọ́mọ́ ìbò ṣé ẹ máa gbẹ̀rù sí máì ṣé ẹ máa gbẹ̀rù sí máì ẹ dànù ṣé ẹ máa gbẹ̀rù sí máì ẹ sọ̀rọ̀ káwọn fi ń gbọ́ àwọn fọ́ọ̀sì yìí wà mí ṣé ẹ máa gbẹ̀rù sí máì. ẹ bá mi ṣe àti Ramota láti wọ ẹjọ́ celebrity Ramota wow tó máa múnú wa dùn tá a bá tó sórí ẹ̀rọ ayélujára ṣúgà náà wà bí àwọn tèmi. olóyè tó wà ní mari 2026 ayatollah àti ọlọ́wọ́ ẹ̀rọ tó máa dáadáa bọ́wọ́ ẹ̀ bá ṣe ga jẹun tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ lọ bí àṣeyọrí tiẹ̀ ṣe máa pọ̀ ju tẹ́lẹ̀ rẹ lọ ní 2026 ni òní fi ṣòkú ọkọ ọwọ́ tó lọ sókè ẹ̀ òní fi ṣòkú ala ọwọ́ tó lọ sókè ẹ̀ òní fi pọ́nmọ́ ìlú 2025 ni bóyá fọwọ́ ẹ̀ tàbí òṣìṣàrò fọwọ́ ẹ̀ tàbí aládàáno fọwọ́ ẹ̀ tàbí ẹ̀kọ́ òṣìṣàrò bóyá bí ọwọ́ ẹ̀ ní ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ láyà wà lẹ́sọ̀ pápá apalẹ̀ sọ pé inú wa dùn wà á rẹ́ nínú 2025 èyí èèyàn tó bá wù ẹ̀kọ́ orí 2026 bóyá ọ̀kì ẹ̀ sábà máa ní 2026 ọ̀kì ẹ̀ dáadáa aṣọ tí ọ̀kì ẹ̀ bóyá pàṣẹ ọ̀kì ẹ̀ tó bá jẹ́ gbọ́dùn mọ́ ẹ nínú pé o fẹ́ yí wọn ní 2026 bóyá kí ìsìn ẹ̀ sábà máa kí ìsìn ẹ̀ lọ́dún tó lọ ìbáàjẹ́ wẹ̀rẹ̀ ni máa máa ń jẹ ìbáàjẹ́ hiv ìkúso kò sí wẹ̀rẹ̀ ní ìsìlámù ìṣẹ́rẹ̀ ó ṣàtúmọ̀ olóríire tó wà nínú ní ìtàkà òṣìṣẹ́ àdúgbò lórí ikú máa wò ó tiẹ̀ mr dj ṣé mo lè rà á kábẹ́là dẹ̀ ṣé mo lè rí bí tìtàṣẹ́lẹ̀ kan ní sáré fi ṣeré pa ìgbà táwọn máa ń ṣì wà primary school tí àwọn ọ̀gá sì máa ń dùn láyé ìgbà yẹn ṣẹ́mọ̀ èmi àti ẹgbẹ́ mi. Mr. DJ, let's go now. Aunty Ramota, ẹ̀yin náà kí àwọn èèyàn. Okay, say, taro ìrántí ẹ̀. Màmí wọ̀ta kékeré kan tó lọ sínú omi. Mo sọ fún látòwúrọ̀ títí dọjọ́ alẹ́. Bí èrò sókè bá ojú rẹ̀ wálẹ̀. Yí sápá ọ̀tún rẹ̀, yí sápá òsì rẹ̀. Mẹ́nìkẹ́ni tó bá wù ẹ́ wò lókè. Ó lè ṣe àdúgbò bàbá mi ẹgbẹ́ ògiri ojúwò pẹ̀lú ẹwọ́ rẹ̀ méjì ìkọ̀ká wákàtí ìkejì ká ìṣẹ́jú gẹ́gẹ́ bí àtìmọ̀ nílé alágbogbo dáadáa nílé alágbogbo àwọn ọmọ aláyé àwọn ọmọ aláyé gbọ́dọ̀ gbọ́dọ̀ yíwo. Wọ́n ò fẹ́ kí ẹjọ́ olùkọ́kọ́ wọn bá sọ̀rọ̀. Ó ní ìparí lè lórí ìgbésòkè. Máìkì kò lè wá sọ nílẹ̀ Matthew. God bless you. This is your brother MTV Market. Àwọn àìsàn ló ń pa àtọwọ́ fún ti ṣe ṣúgà ìjọ. Ẹ bá mi pa àtọwọ́ fún. Àti Ramota sáájọ́ fẹ́ ti ṣẹ́ ni. Àti Ramota. Ṣé kọ́ fún yín báyìí ká lọ ṣiṣẹ́?
ẹ bá mú máìkì àjọmọ sẹ́mílẹ̀ ẹ bá mú máìkì kejì ẹ jọ̀wọ́ ẹ bá mú máìkì àjọmọ sẹ́mílẹ̀. Aunty Ramota ẹ jẹ́ àjọ mú sísẹ́. Thank you. Ẹ jọ a sì sọ̀rọ̀ nípa Alájà Bùkó. Testimony about Alájà Bùkó, please. If you know you still want to talk about the celebrants, the time is now. Ẹ bá mi gbọ́ wọ́n sókè ẹ bá bẹ́ sọ̀rọ̀ nípa celebrants ẹ jọ thank you. Ọmọ ìlú àwọn ìdókò àyà tí gbogbo quarters tó wà lábọ̀ wò so we have some quarters in our ọmọ onímèrè àyà yìí ọmọ ṣàkóso Alájà Adéọlá is such a wonderful person, one not to the poor. She's not biased. Lè bá Alájà yìí mà ní káfí ṣàbòsí. Láíláí, she's never going to be part of that. Alájà Adéọlá jẹ́ èèyàn kan tó jẹ́ pé inú ẹ̀ mọ́ sí everybody and she wants the best for everybody. Bí ọdún mẹ́ta méjì sẹ́yìn, tí ọ̀rẹ́ mi fẹ́ tán.